ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti kéde ẹni tí yóò rọ́pò mínísítà ọ̀rọ̀ iná lórílẹ̀‐èdè yìí àná tó kọ̀wé fipò sílẹ̀ láti lọ díje du ipò òṣèlú ìyẹn Adébáyọ̀ Adélabú ẹni tí ó gba ìmọ̀ sí Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́ẹ̀sì. Ó ti kéde ẹni tí yóò rọ́pò ẹ̀ o tó sì jẹ́ pé gbajúgbajà olóṣèlú tóun náà jẹ́ ọmọ ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bíi ti Adébáyọ̀ Adélabú Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́ẹ̀sì ìyẹn ọ̀gbẹ́ni Joseph Ọlásùnkànmí Tẹ́gbẹ́ òun ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ló máa yan. Ṣùgbọ́n kí ni àṣírí ìdí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó fi yan Joseph Tẹ́gbẹ́ òǹgàní tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ìlàmú wá nínú ìròyìn tí àmúbọ̀ yìí ẹ̀rọ tó wípé Adébáyọ̀ Adélabú Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́ẹ̀sì lọ́sẹ̀ tí ó kọjá yìí ni ó ṣẹ̀ṣẹ̀ kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí mínísítà ọ̀rọ̀ iná lórílẹ̀‐èdè yìí. Ìdí tí Adébáyọ̀ Adélabú Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́ẹ̀sì fi kọ̀wé fipò sílẹ̀ ni pé ó fẹ́ díje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún tó ń bọ̀. Ṣé nínú òfin orílẹ̀‐èdè Nàìjíríà òfin ti sọ pé kí gbogbo àwọn tí ó bá jẹ́ mínísítà tàbí tó wà nínú ìjọba kan yálà ìjọba àpapọ̀ ni tàbí ìjọba ìpínlẹ̀ kí wọ́n kọ̀wé fipò sílẹ̀ bá mọ̀ wípé àwọn yóò díje du ipò ààrẹ tàbí gómìnà tàbí ipò aṣòfin tó sì jẹ́ pé òfin eléyìí òun ni Adébáyọ̀ Adélabú Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́ẹ̀sì ìní ó tẹ̀lé. Ṣáò lásìkò tí Adébáyọ̀ Adélabú tó fi ṣe mínísítà ọ̀rọ̀ náà lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ burúkú làwọn èèyàn máa ń sọ sí nítorí pé iná Nàìjíríà kò ṣe dáadáa lábẹ́ rárá. Eléyìí ló sì jẹ́ kí ọ̀pọ̀ àwọn èèyàn kí wọ́n máa tó fi ṣẹlẹ́yà débi pé wọ́n tó fún un ní ìnagijẹ tí ò dára rárá tí wọ́n pè ní olókùnkùn bírímù tí ìlú òkùnkùn. Eléyìí òun ló sì jẹ́ kí ọ̀pọ̀ àwọn èèyàn kan máa fẹnu àtẹ kan máa fi kan Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́ẹ̀sì pé kò ṣe dáadáa rárá àti rárá. Kódà nígbà tí ọkùnrin náà tó fi kọ̀wé fipò sílẹ̀ níṣe ni àwọn èèyàn sọ pé kí Tinubu kó yá wá ẹni tí ò lè ṣiṣẹ́ dáadáa ju Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́ẹ̀sì lọ. Ó ti jẹ́ pé Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́ẹ̀sì ti tú àṣírí ìdí tí ọ̀rọ̀ náà Nàìjíríà ò fi lójútùú lábẹ́ tó sì ṣàlàyé àwọn nǹkan tó fà á ṣùgbọ́n síbẹ̀ ọ̀pọ̀ àwọn èèyàn ni ò mà ti dáríjì ọkùnrin náà. Ṣáò lọ́jọ́ tọ́ọ̀sì ọ̀sẹ̀ tí a wà nínú èyí láàrẹ Bọ́lá Ahmed Tinubu kéde pé Joseph Ọlásùnkànmí Tẹ́gbẹ́ tí òun náà fẹ́ díje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ńgbà kan rí ni òun yóò yàn. Lásìkò yìí Joseph Ọlásùnkànmí Tẹ́gbẹ́ òun ni alága ìgbìmọ̀ àbíkání àjọ tó ń rí sí bí àjọṣepọ̀ àárín orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè China bí ó ṣe gún régé òun ni alága wọn. Ṣùgbọ́n tó jẹ́ pé Tinubu ti gbé kúrò ńbẹ̀ báyìí tó sì fún ní ipò tó lágbára ìyẹn ipò mínísítà ọ̀rọ̀ náà. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé nítorí pé Joseph Tẹ́gbẹ́ náà wá láti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó sì jẹ́ ọmọ ìlú Ìbàdàn ni la gbọ́ pé ó fi rọ́pò Adélabú. Bẹ́ẹ̀ la gbọ́ pé nítorí pé òun náà ti ní ìrírí níbi àjọ tó ń rí sí tó ń ṣàkóso iná mọ̀nàmọ́ná Nàìjíríà ìyẹn National Electoral Regulatory Commission NEC ìlú jẹ́ kí Tinubu kó yàn pé ìrírí èyí yóò tún wúlò fún un láti ṣe mínísítà ọ̀rọ̀ náà lórílẹ̀‐èdè Nàìjíríà.